Alhaji Sodiq Adémọ́lá Ìṣọ̀lá ló wí pé ó ní bí iná bá pa àfẹ́wúgbòjú bọ́ọ̀gẹ̀dẹ̀ bá pa àfọmọ ẹ̀rọ kò ní ó ní báládì ò sí nílé ọmọ ẹni níjogún ẹ̀bù ó náà ọmọ wọn kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ ó jàre ó kó olúwa fi Káyọ̀mí Muhammed tí ìṣọ́jọ́ òbílò mi Àyìndé ọmọ gorí ọlá Ramadana ní okú ọdún okú ìyèdún wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ olóhùn ní ṣọ́kú mọ́ lójú lágbẹ̀lẹ̀ Èdùmàrè ni Alhaji Sodiq ló ní kí n mọ̀ kí ọdún olóòkú ìyèdún kórí jẹ́ òpẹ́ láyé ó pa Àyìndé ọmọ gorí ọlá Ramadana tí ìṣọ́jọ́ òbílò ní wàá pẹ́ wàá gbó wà ní ṣọ́kú lágbà ọlọ́run ọba happy birthday to you olúwa fi Káyọ̀mí Ramadana tí ìṣọ́jọ́ òbílò ní happy birthday to you Àyìndé ọmọ gorí ọlá Muhammed kórìjọ òpẹ́ láyé yóò mọmọ nífojú sunkún rẹ̀ lágbára ọlọ́run ọba Alhaji Sodiq Adémọ́lá Ìṣọ̀lá ló ní kí n mọ̀ kí ọ ní gbèdégbè ẹ̀jọ̀ ó ní òkú ọdún ó ní kí n mọ̀ wálé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ìgbẹ́jọ́ máa rọ́jí wẹ̀bí òjò Àyìndé ọmọ gorí ọlá Muhammed ṣe bí wọ́n ní ké sí jámà rẹ̀lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lábẹ́ òkúta ọmọ Ẹ̀gbá Oníṣàbí ọmọ gbòǹgbò àkàlà ọmọ ẹ̀ríjògbó ológun ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun lójú ogun bàbá tí ń làròyìn ogun gbára fàgbè kò sóhun tí wọ́n wá ń ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe lẹ́gbàá láké wọ́n mú omi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà ṣe bẹ́yìn mo dògún lẹ́gbàá láké wọ́n gòkè àràfá ní Mẹ́kà ṣe bẹ́yìn gbólúmọ lẹ́gbàá láké òpó oríire jẹ́ mọ́ wá lọlé àwọn bàbá tó bí ọ̀hún gangan Ìbàdàn ni wọ́n ọmọ ìpéjọ ọmọ arọ́síwẹ̀bí òjò mo ní kó o mọ̀ ń gbọ́ dídùn ẹnu mi Àyìndé ọmọ gorí ọlá Ramadana Muhammed olúwa fi Káyọ̀mí tí ìṣọ́jọ́ òbílò ní ìwọ lọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹ òrosùn ọmọ agbóṣáṣá ogun mọ̀mọ́ ṣá ọmọ àgbọ́yàyà ogun mọ̀mọ́ ìyá Ìbàdàn dákọ̀ lùkọ́ bẹ̀rẹ̀ lójú ogun òjò láńrọ́ níwẹ̀ nílé arólú ọmọ arólú owó ọmọ arólú ọmọ arólú ọlá tó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ níṣẹ́ lé bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú ìlú olóyè tí ò rúgà rárá ìlú olóyè tí ò ti gà Ìbàdàn bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ tó wọ̀ níbi olè gbẹ́ǹjàre olóhùn nílé bàbá tó bí ọlọ́mọ Àyìndé ọmọ gorí ọlá mọ́ gbọ́ dídùn ẹnu mi mọ́ gbọ́ dídùn ẹnu mi ẹlẹ́rẹ̀lẹ́ lomi títẹ̀rú tọmọ pọ̀ mu nílé bàbá tó bí ọlọ́mọ aṣọ ìdílé lómi Ìbàdàn a kì í wáyé ká mọ̀mọ́ làwọn lára Àyìndé ọmọ gorí ọlá Ramadana ìjà gbowó ní ìjà nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ṣọ̀bọ̀lẹ́ yọ̀ǹkẹ́ olódùmọ̀lé àrítẹ̀yẹlẹ́ ni mo wí mo kó okú ọdún okú yèédú Àyìndé ọmọ gorí ọlá mọ̀ ń gbọ́ ìlú Olúyọ̀lé ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìlú Òjó Oníkùnlóyè ìlú Àjàyí Ògìdì olórí kànga àjípọn ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olóògbòdo kẹ̀ríkẹ̀rí lójú ogun ni owó kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà Àgbàlá Ògúnmọ́lá tó wárí yẹn tó kòkó sáré nílé bàbá tó bí ọlọ́mọ Àgbàlá Ògúnmọ́lá tó jókòó bàbá ẹlòmíràn lọ́ni olúwa fi Káyọ̀mí Ramadana Àyìndé òwò wá nífẹ̀ẹ́ ìṣàṣemọ lọ́wọ́n bá ìgbà ọdún kan ni ó ti ṣe léyìí ohun ìwà tó ṣe tẹ̀mí ìtòwó tó mọ bàbá rẹ̀ Alhaji Sodiq Adémọ́lá Ìṣọ̀lá lóní mọ́ kí ọ ní gbèjègbè ìjọ lóní mọ́ kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá ó ní wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ wàá wá dàgbà wàá dògbó nílé ayé.